Ìpàràkòyí tún ti ṣẹ́yọ bí ọjọ́. Ọmọ tuntun èésà kọ́pa àjẹ́. Tẹ̀tẹ̀ ń pòpó ti lómi tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kọ́wàrà òjò ó tún tó balẹ̀ ta ṣàràṣàrà. Olóyè ni bàbá alátànà ń wá tọ̀tẹ̀ yóò sì ní jẹ́ òpin. Ó ti yá gbogbo Afẹ́nifẹ́re ẹ bá mi sàmí ẹ̀. Ìbà tún ti pè wá o. Olóyè Ìpàràkòyí Chief Dr. SB Bakare ètò ti pòde àríyá. Àwọn Ìrèwọlédé film production and entertainment ni wọ́n fẹ́ fàmì ẹ̀yẹ àtòyè tuntun nẹlẹ́dá Babalọ́lá. Tó bá di ọjọ́ 26 of April 2025 yìí gangan a ó já ewé oyè lé Ìbà lórí. Chief Dr. SB Bakare bàbá yóò di ààrẹ Isenbaye Osere. Àwọn Ìrèwọlédé film production and entertainment ló máa tẹ́ pẹpẹ ètò gbogbo sínú gbọ̀ngàn Kwara State Council Art and Culture ní Gèrè-Álímì Ìlọrin ìpínlẹ̀ Kwara nù. Aago 11 òwúrọ̀ lẹ́tọ̀ á ti bẹ̀rẹ̀. Ẹ tún jẹ́ kájọ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìbà, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn Ìpàràkòyí, gbogbo Afẹ́nifẹ́re, gbogbo ẹ̀yin èèyàn àtàtà. Bẹ́ẹ̀ bá tilẹ̀ mọ́ Ìpàràkòyí onímọ̀ tí ń lò mọ́ rí. Ó yẹ ẹ̀túyáyá ẹ jẹ́ ká tún lọ pàdé bàbá ní gbàgede kájọ lọ bá wọn kẹ́yẹ. Kò ní jẹ́ àṣemọ́ bàbá ẹ̀ kú oríire. Oríire yín ò ní dìbànújẹ́ lọ́nà ọba tó láyé. Ààrẹ Afẹ́dẹ́yẹgàn ní kí Ìbà SB Bakare wípé ẹ tún kù orí pé òye tuntun. Òní kọ́ la ti ń yẹ bàbá sí, òní kọ́ la ti ń bá bàbá kẹ́yẹ. Eléyìí ó ní yóò máa ṣe àmì ẹ̀yẹ ìkejìdínlọ́gọ́ta. Congratulations in advance fún Ìbà Chief Dr. SB Bakare. Lọ́jọ́ ayẹyẹ láṣẹ ọba dániwáyé Ààrẹ Afẹ́dẹ́yẹgàn mi ò ní gbẹ̀yìn.